Ere egungun tí a fẹ́ wò yìí òun ni Ere Egungun Oya Ikotun Otta. Bákan náà ni eré Elemele àti Egungun Wowo. Ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀ bí eré ṣe fẹ́ lọ lénìí, ẹ jẹ́ ká rí i. Egungun tí ẹ ń wò yìí ni Egungun Oya Ikotun. Orogun mọ́lá ogun oníbùsọ́lógún òkúta ló kápá ànájà arógun mọ́lá ọ̀kára bá ń la bàbá wọn ọ̀kárá ní ìlọ́jẹ̀. Kábíyèsí ọba onílògbò ti ìlú ìlògbò ọba Samuel Ojúgbélẹ̀ àwọn ni ẹ̀ ń wò tí wọ́n ń jó tí onílù ń lù fún wọn yìí. Báyìí ni bí agbégiju Ọya tó mú ìyà dání tí wọ́n ń bọ̀ láti ilé tí olóyè balógun tìlú Ọ̀tà Balóò tí wọ́n wà ní iwájú àwọn egúngún náà àti àwọn oníbàtà bí wọ́n ṣe jáde wá tí wọ́n ń bọ̀ ní ìgà Ìkọ̀tún Ọ̀tà láti wá mú Egungun Ọya jáde. Ìyà tí Egungun Ọya tí ó máa ń lò òun ni ẹ̀ ń wo aṣíwájú nínú àwọn ọmọ Egungun Ọya tí wọ́n mú dání tí wọ́n fi ń jó yìí. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin tìlú Ọ̀tà ni wọ́n ń kọ orin fún wọn. Nínú àwọn egungun ariwo bàbá Àlàmú afúnjàmá pọn wọn Ọ̀tá kànnàkànnà jágùn tèlè tí wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. ọjọ́ níbùsọ̀ lóògùn òkúta ló kápá nájà arógun mọ́lá kápá bàbá bàbá wọn Ọya obìnrin lọ́pọ̀tọ́ tí ìrùnà kọ́kọ́ rẹ̀ lẹ́yìn akíkanjú obìnrin tí ìrùnà lókè lókè. èmi dé o ìyẹ̀rọ àti ọmọ yẹn ni ọmọ lọ́rọ̀ mi àbí ṣùjọ́kọ́ ìjàkadì lóró tọ̀fà ọmọ ìjàká èyí tí wọ́n jẹ́ lọ́fà nílé ọlọ́rọ̀ mi oṣooju tani oṣooju ebè oṣooju gbọ́rọ́ nínú oko ìbáṣojú olóko ìbálẹ̀wọ̀n ọmọ láàrin búure ìkọ̀kọ̀lẹ̀kọ̀ ọmọ tí kan bá jẹ́ kó ogun ló ń kọ́ wọn lóró ogun òkúràn ti wá rí sàlàkọ́ nílùú ọ̀fà. Kékeré ni mùsùlùmí ti ń kọ́ ọmọ ẹ̀ lásọ̀ bẹ́ẹ̀ ni ti àwọn ọlọ́jẹ̀ náà rí. Egungun Ọya ni ó ti jáde báyìí tí ó ń forí balẹ̀ níwájú olóyè Ìwàdúdú Àjàní Dẹ̀yìndé akọgun ti létòkó ti ìlú Ọ̀tà ọmọ Arógunmọ́lá. Bákan náà ni olóyè balógun tìlú Ọ̀tà Balóò Olúkòsìgàn ògbẹ́yìn nínú àwọn tí wọ́n jókòó. Bákan náà ni ọba Samuel Ojúgbélẹ̀ onílògbò ti ìlú ìlògbò àwọn kan ògbẹ́yìn níbi ìjókòó yìí níbi tí Egungun Ọya tó ti fẹ́ gorí odó ní ìgà Ìkọ̀tún Ọ̀tà. Àwọn èèyàn jàǹkànjàǹkàn pọ̀ ńbẹ̀ wọ́n pọ̀ ńbẹ̀ ní èní yìí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀ríwó ìlú yẹn sí àwọn ní Ọya ló ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn náà tí wọ́n sì ń fi ẹ̀mí ìmoore hàn torí èní ní ìparí ọdún. Bàbá wa olóyè Mọ̀rúfù Arógunmọ́lá akọgun ti ìlú Ìlóyè tí gbogbo èèyàn mọ̀ sí Macintosh wọ́n wà lẹ́yìn Egungun Ọya yìí gbágbágbá. Bẹ́ẹ̀ ni olóyè Èkó jegejege Odọ́mọ ló kó agbára ọlọ́jẹ̀ ará ọjọ́ wọ́n dúró lẹ́yìn Ọya pẹ̀lú aṣọ dàmáàsì tí wọ́n ń tẹ̀lé egun náà lọ tí wọ́n ń tẹ̀lé bọ̀. Ó ti wà ní ọ̀dọ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ báyìí níbi tí a ti rí olóyè wa obìnrin òpé làákànlú ọmọ dá bí olúwo àgbà oyè lẹ́yọ̀ ìyálòdì ẹ̀gẹ́ àwọn gan wọn wà ń bẹ̀ tí fi kalẹ̀ sí láàrin àwọn olóyè obìnrin tí gbogbo wọn tí wọ́n bá Ọya ṣe ẹ̀yẹ lénìí. ìyá àgan onírèfu ọlọ́hàn ẹ̀ṣọ́ ẹ̀gẹ́ ni wọ́n gbọ́ wọn ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n jókòó. Ọya pẹ̀lú Ọyámúyìwá tó jẹ́ ọmọ Ọya ni wọ́n jọ ń kí àwọn olóyè báyìí. Èyí ni àwọn oníbàtà àrò orapa ńlá mọ níwọ̀n bàtà abapá lagi lẹ́nu òrílù àyànkọ́mọ léjìká náà yìí oró fẹlá àkọ́bábọ̀ ọbẹ̀ pẹ̀lú wáfísù ayélogún ìdìrí ọgbọ̀n. Bákan náà ni baba Sàláwà olúgbòlá bí ọ̀jẹ̀ má lè kàn bí ọ̀jẹ̀ gbogbo ara kìkì oògùn ọ̀jẹ̀ bí abẹ́rẹ́ là ń ṣèké ọmọ fìjọ gbogbo dáa nínú aṣọ onígbẹ̀sàmàlẹ́ abígúnjẹ má bara ọ̀run igun dáa nínú ẹyẹ òrí bàtì ẹ̀lẹ́lẹ́yẹ àwọn àgbà. Wọ́n ń sọ awọ sí ojú ìlú Ọya ti mújó ariwo obìnrin rorò ojú ọkọ lọ. Ọya ni ó ń jupá ló ń jusẹ̀ yìí ẹ jẹ́ ká wo bí jó ṣe lọ. Ẹ̀sùn mẹ́yìn ẹ bẹ̀rẹ̀ bóyá bá ti bẹ̀rẹ̀ sí ní ju idà báyìí àtọkùnrin àtobìnrin àti gbogbo àwọn egúngún tí wọ́n wà ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀. Olóyè ọlọ́jẹ̀ ọkùnrin nínú àwọn ọmọ Ọya Arógunmọ́lá àwọn ni a rí tí Ọya tó jó kọjá wọn yìí.
Ọya ló ń jó lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ọya o ìjẹ̀gbẹ́ Kúdàmọ́lá ẹni afàránwò dàgbà lẹ́yìn tí Ọya ti jó ó padà sílé láti lọ pààrọ̀ aṣọ tó kọ́ lò tẹ́lẹ̀ ẹ̀ rí i pé àrán ni ní báyìí ó ti tún lọ gbé dàmáàsì. Àrà là ń fi irú eléyìí dá oko ẹgbẹ́ wa ojú tàwa lọ. Bàbá wo àwọn ọdún eégún tí wọ́n ń ṣe nílùú Ọ̀tà a rí i pé aṣọ láláràǹbarà lóníṣiríṣi láti bẹ̀rẹ̀ sí ní wò nínú ọdún eégún tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún tó kọjá ìyẹn 2011 títí wá di èní ọjọ́ 19 oṣù kejì ọdún 2012. Ẹ jẹ́ ká ṣírò ẹ̀ wò ó ní iye oṣù tí wọ́n fi ṣọdún eégún yìí. Èní ni ìparí ọdún, èní là ń mú ọdún wá sí ìkọ́ ká tó tún gbé ní ọdún míì. Á wo àrà tó yá fẹ́ dálé ní o, àrà kò ní tọ́nú alára. Ọya o Orógúnmọ́lá ogun oníbùsọ ológun òkúta ló kápá ànájà Arógúnmọ́lá òkàkà bàbá bàbá wọn ọ̀kàrà ní Ìlọjẹ̀. Ọya Tinúkẹ́ elékùrú ọ̀run abìkan gbá orí kékèké dàgírí wó dàlàpàwọ́ ọkọ̀ dàda àwúrú dàǹbọ̀sí ọmọ màgàlà tí ń jáládé owó aládélẹ́yẹ òṣùwọ̀n tadétadé òṣùwọ̀n tòṣàtòṣà abẹ́ẹ̀gún sùnwọ̀n bí ìyàwó ẹ̀wẹ́ ń bẹ̀wẹ̀ jà nílé Ọya Tinúkẹ́ ogun aṣọ wọn ń ṣe sígbà orómi ẹ̀wù ń ṣe bọ̀ mí pẹ̀rẹ̀ lọ́yàn kìtìpá àlàbá ó ní bó lòmí ẹ mójú mi bàtà laṣọ ya fi ń pé gba òpèrí ọwọ́ kan ẹ̀wà òpèrí ọwọ́ kan ẹ̀gúsí òpèrí ọwọ́ kan lásà ó ti tọ́ya jẹ lálẹ́ ń pe lálẹ́lú Ọya ògùdùgùdù aróbí ìlú àwọn Ìjẹ̀ṣà àkàngbó àkàntọ́ àkànfọwọ́páwọ́ àkànfẹ́rẹ́gìjòbì. Ọya ni ó ti ré kéwú lórí odò báyìí pẹ̀lú ìdá rẹ̀ lọ́wọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yágùn délé rá. Nínú àwọn ọmọ Egungun Ọya ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ojúbánirẹ́ òdekùn ẹni ayé ẹ̀yìndé ní òwò pọ̀ ṣàṣeyàn nífẹ̀ẹ́ni lẹ́yìn bàbá sílé Ojúbánirẹ́ tajà tẹ̀lé nífẹ̀ẹ́ni lójú ẹni. Ẹ jẹ́ ká gbọ́ bí àwọn egungun tí wọ́n wà lórí odò Ọya bí wọ́n ṣe sọ̀rọ̀ ká gbọ́ bó ṣe lọ. Lẹ́yìn tí Ọya tó ti júbà lọ́wọ́ àwọn akọ́dá ojúbà àṣẹ̀dá Ojúbánirẹ́ òdekùn ẹni àṣẹ̀dé ni òwò pọ̀ òun kan òkàṣà ìgbà ọ̀rọ̀ náà lẹ́nu ẹ̀ ó sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ pọ̀ ní orí odò Ọya torí àwọn tó fẹ́ sọ̀rọ̀ pọ̀ ẹ ti máa wo eégún láńkó yìí ọ̀rọ̀ ti di fàǹfà ẹ jẹ́ ká máa gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Ògúndòdó ọ̀tọ̀ tí wọ́n kì í ṣọ̀tà ọ̀tà níbi ìjà ọ̀dà tí wọ́n kì í ṣọ̀ṣà òkè ọ̀já òkè òlu òkè ní ọ̀rẹ́ yìí Ògúndòdó ọ̀tọ̀ ibẹ̀ tí mo ti ṣàbí tó tó mi ní ẹgbẹ́ bá sí ìwọ́de gbé máìkì dúró jẹ́ kó sọ̀rọ̀ dáadáa. Ìwọ náà face mic. Wọ́n náà sọ̀rọ̀ lọ́wọ́. ọjọ́ ọ̀ máa wálé. ewì ni a ti gbọ́ láti ẹnu àwọn ọmọ Ọya tí wọ́n sọ papọ̀ yìí ọ̀rọ̀ sì ń lọ o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré
bẹ́ẹ̀ ni akọgun tìlóyè ni wọ́n dúró ti àwọn eégún yìí gbágbágbá ẹ jẹ́ ká tún gbọ́ ohun tí eégún yìí sọ. jẹ́ kó sọ̀rọ̀. onírúurú ọ̀bẹ là ń rí níjọ́ ọkọ erin oríṣiríṣi eégún tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n wà níbi eré Ọya Ikotun lọ́jọ́ tí àwí yìí tí gbogbo wọn sì ń gbìyànjú láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Lutas fúnra ẹ̀ dúró ló ń wọ̀ ọ̀tún ló ń wò òsì ló ń gbọ́ gbogbo báwọn eégún náà ti ń ṣeré àtìpé yìí àbó máa gbé microphone sí Lutas lẹ́nu ká gbọ́ ohun tóun náà fẹ́ sọ lórí odó ẹ̀rọ o àyè àwọn eégún lélẹ́yìí ẹ jẹ́ káwọn eégún sọ̀rọ̀ ká gbọ́ ohun tí wọ́n wí. láì ní afáàná o bàbá mọ́lì ń gbé o ìwé bẹ̀wẹ̀ ìjà nílé ayáda ìlú gbogbo àjọ níje túrẹ̀ ń rọ́ mi ẹ̀wù ń jẹ wà mí gbọ́dọ̀ lọ́yàn kìtì bá àlàbà ó jẹ bá ilé wà mí ayáda ìlú. àwọn egungun ọmọ owó la nílà ń ṣògo tí wọ́n torí olóyè Wàdúdù Àjàní Dẹ̀yìndé wá àwọn gan ọ̀ṣà ìsọ̀rọ̀ ńbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ohùn wọn. ìwọ ló lérè ètè ní eré fàájì rẹ ni ó lọ rè ó bọ̀ rè kó níjàgbó òbò kó má bọ̀ ẹni pé o má bọ̀ lò ní débà Ọya Tinúkẹ́ Ọya ṣe gbẹ́kẹ̀ lórí ẹ̀ṣin àrẹ̀mú abìdí gbòdògbòdò èjìlẹ̀kẹ̀ ẹ̀wẹ́ ń bẹ̀wẹ̀ ẹ̀jà nílé Ọya Tinúkẹ́ gbogbo aṣọ wọn ń ṣe súré oró mi ẹ̀wú ń ṣe bọ̀ mí gbẹ̀rẹ̀ lọ́yọ̀ kìtì bá ọ̀làbá níbà wọ̀ mí omójú mi bàtà aṣọ yá fi pé gbà bọ́. ògbólógbò làwọn ní jí ní fojúkòsùn lálàdé ọ̀run àdúgbò wà ṣe é mú orúkọ yà á pẹ́kú àwẹ̀ máa ń pọ̀npọ̀ lórúkọ yà á bàrùn ó ṣòro ń tó orí ẹ̀ níbi tìyẹ́dọ̀ yẹ̀ kú orí méjì á lè pẹ̀lú àjọ ilé nípa ìrẹ́ níbi tìyẹ́dọ̀ yẹ̀ kú orí méjì á lè pẹ̀lú ọ̀dọ̀ yẹ̀ kú o ikú yẹ lórí rẹ̀ o ọ̀dọ̀ yẹ̀ kú ikú yẹ lórí rẹ̀ o ikú èyí ti yẹ ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn ọmọ Egungun Owólani yìí bẹ́ẹ̀ ni bàbá dada tó jẹ́ alága Owólani tó kó àwọn ọmọ Owólani lọ sórí odó yìí ó dúró tí wọ́n á gbá ojú orílẹ̀ ọmọ Òwòlùmọ̀ Ọya náà tún ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ á gbọ́ ohun tó yá sọ. Continue. I think we're going to go. Ọya kú.
Mo bá ṣe pé bàbá olú ló bí olú lónìí kó mú àjọ bàbá rẹ ọ̀yá nínú ẹni bá kó má bọ̀ tó dé bá mo bá gbé pé ẹ̀dá sílé ó pọ̀ ní láti. ó ní kán bìrẹ̀ yìí àbọ̀yá fẹ́ bọ́ọ̀lẹ̀ ilẹ̀ Ọ̀yá ti bọ́ọ̀lẹ̀ lórí odó báyìí ìjọya níbi tí Ọ̀yá ti ń jó yìí láti rí àwọn olóyè nínú àwọn eégún tó jẹ́ ọmọ Ọ̀yá Ìkọ̀tún látòrí ìta ni tàbá wo bàbá wa Àlàbí oníṣìn ìjárá ojúbánirẹ́ òdekùn ẹni àfẹ̀yìndé ní òwọ́pọ̀ ṣàṣeyàn ní fẹ́ni lẹ́yìn bá àbá sílé ojúbánirẹ́ tajà tẹran ní fẹ́ni lójú ẹni tí wọ́n dúró ń bẹ̀ bẹ́ẹ̀ ni olóyè ọmọ Ọya Ọ̀kàrà ní Ìlọ́jẹ̀ olórí gbogbogbò olórí Gbàǹkandèjì wọ́n dúró ti eégún Ọya Ọ̀kàrà gbágbágbá ọlọ́jẹ̀ ọkùnrin àwọn gan ògbẹ́yìn tí wọ́n dúró ti Ọya gbágbágbá ní ọjọ́ eré yìí bẹ́ẹ̀ ni akọgun tìlú Ìlóyè Macintosh wọ́n dúró ti Ọya tí wọ́n ń tọ́ lọ́tún wọ́n ń tọ́ lọ́sì láti jẹ́ kí eré náà kó dùn kó lárinrin eko jégéjégé ó dọ́mọ lóko agbára gan ògbẹ́yìn Ọya ló ti wà níwájú àwọn kábíyèsí látòrí ọba onílògbò ti ìlú Lògbò Àṣòwò Olúkọ̀tún Agùnlóyè ọmọ aníkékeré lóhun ní mo gbé ọmọ abìkan gbogbo tí ń bẹ lẹ́yìn ibòkè àwọn gan ògbẹ́yìn ní orí odó yìí Olúkòsí Àtàn wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni balógun ìlú balógun Òrímáyàlé abayàrún mọ́kùnrin galè abilé yọgbàgà níwájú abilé yọgbàgà lẹ́yìn abilé gbogbo lóúnjẹ ọ̀kọ́ léèyàn tí ń kọ́ tara ọ̀run pẹ̀lú wọn wà ń bi eré yìí bẹ́ẹ̀ ni Wàdúdú Àjàní Dẹ̀yìndé akọ́gun àpáyè ọmọ Ògún agangbó àgbà kirikiji àwọn gan wọn ò gbẹ́yìn níbi eré Ọya tá a wí yìí àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n wà ń bẹ̀ bí wọ́n ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ ni wọ́n wà lóbìnrin Olúwo Fàgbàṣọlá òun ni Ọya Ìkọ̀tún ni ó ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti rí arábìnrin Wàlíàt ìyá Bọ́sẹ̀ àna Àgàràwú tí àwọn gan tí wọ́n jókòó gbagbagba Alájà Ọrẹ àwọn gan wọn ò gbẹ́yìn ní ìkàlẹ̀ lọ́jọ́ náà nínú ọmọ Ọya Tinúkẹ́ Ilékùrú ọ̀run abìkan gbá orí kékèké Ọya ni ó ń fapájó ó ń jó sọ́tún ó ń jó sósì lẹ́yìn tó ti bọ́ọ̀lẹ̀ lórí odó báyìí tí àwọn olóyè tí àwọn gan tí wọ́n ń bá fi ìdùnnú yọ̀ tí wọ́n ń bá jó Orógunmọ́lá ogun oníbùsọ̀ lógun òkúta ló kápá ànájà Arógunmọ́lá ogun káwọn bá ńlá bàbá wọn Ọ̀kàrà ní Ìlọ́jẹ̀ tàbáǹkì Arógunmọ́lá yìí lọ́wọ́ ẹ̀ṣọ́ òkò yìí ni bàbá yín jẹ́ ogun òbí rọ̀yán bí lólú olóòtá ẹ̀gẹ́ ọmọ akúnrin Ọládógún ọmọ apèjálẹ̀ dọ̀rọ̀ ọmọ apèjẹ̀jẹ́ ẹ̀gí rọ̀yọ́ mo sọ bẹ́ẹ̀ ń jẹ́ wọnú aṣọ lọ mo so èyè mẹ́sẹ̀ méjèèjì àrọ̀ ni ògbélé Oníkòyí ò sinmi ogun nílọ màgbótì kan ọmọ ẹrù Ọ̀fà Tájùdínì ọmọ Arógunmọ́lá
bá nà wọ́n sẹ́yìn Ọya ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní yíṣọ aṣọ yíyí ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àwàrà ó dé ní Ọya ò wá ní ẹ̀sùn ẹ̀ Tájù bá nà wọ́n sẹ́yìn bá nà wọ́n sẹ́yìn ẹ̀jẹ̀ kọ́ ya orí ibi ṣeré Ọya ló ń fò tún gbé ló ń fò sí gbé báyìí tí ì rí nǹkan kan àti sọ pé láti bẹ̀rẹ̀ ọdún títí di ìparí ọdún yìí tí wọ́n máa fi gbọ́dún kọ́ nílùú Ọ̀tà àrà lóríṣiríṣi láwọn máa rí Ọya lẹ́rí tó ń yíṣọ lọ́wọ́ yìí ọ̀lẹ kò lè yá oníbàtà ló máa ń fi èlò sọ fún eégún báyìí ó bá mi lákìtàn ó kó mi ṣan ọ̀lẹ lákìǹkà kìkan kìkan Ọya ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn ò fẹ́ ni fọ́rọ̀ bí ò ṣe rí ẹni bí Ọya ti ń yí aṣọ sọ́tún tó yí aṣọ sísì bẹ́ẹ̀ ni Akọgun Olóyè ni wọ́n dúró bẹ́ẹ̀ ni kábíyèsí ọba Onílògbò ti Ìlógbò Àṣòó ni wọ́n dúró bákan náà ni olóyè balógun rí mọ́yàlẹ́ abayàrún ọmọkùnrin gàlè wọ́n dúró ti Ọya rárágbá lẹ́yìn tí Ọya ńlá ti ṣeré tán Ọ̀yámúyìwá tó jẹ́ Ọya kékeré ní ijó kan báyìí kékeré ni ẹlẹ́sìn ìbílẹ̀ ló ti ń kọ́ ọmọ rẹ̀ lérí àtasọ̀ ẹ jẹ́ k'Ọya ó ṣeré ẹ súnmẹ́yìn Macintosh bá mi sọ fún wọn kí wọ́n súnmẹ́yìn afẹ́rí ṣíbéré Ọya ṣeré Ọya kékeré ṣe ṣeré Oyì bàbá Ṣínà gan ògbẹ́yìn wọn dúró t'Ọya gbágbágbá ọmọ olúgbẹ́bọjó gbẹ́bọ jájà ọmọ olówó Ọya lọmọ àyọ̀nlẹ̀ ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀ Ọya ló bẹ̀rẹ̀ burúburú báyìí pẹ̀lẹ́ ẹ pàtẹ́wọ́ f'Ọya ẹ pàtẹ́wọ́ f'Ọya ẹ pàtẹ́wọ́ f'Ọya Ọya kékeré ni ó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí ló ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ káàbọ̀ ṣe dáadáa ẹ sún mẹ́yìn f'Ọya ẹ jẹ́ k'Ọya ríbi ṣeré ẹ jẹ́ k'Ọya ríbi ṣeré ògìdì ó tún dolókìtì pọnlápọnlá ni Ọ̀yámúyìwá tó jẹ́ ọmọ Ọya kékeré ló ń ṣe lórí àwọn aṣọ yíyí báyìí ẹ jọ̀ọ́ ẹ bá ń tún mẹ́yìn f'Ọya ẹ jẹ́ k'Ọya ríbi ṣeré ẹ f'Ọya láyè ẹ jẹ́ kí n gbádùn ẹ̀ ó tún ti yí ó yí eré rèé ẹ bá ń fún wa ní ẹ tó bá ń fún látẹ̀wọ́ ẹ bá ń fún látẹ̀wọ́ ara rèé kò ní tán lé alára ara ò ní tán lé alára ẹ jẹ́ k'Ọya ó ríbi ṣeré o Akọgun Olóyè bá ń dúró tì í gbágbágbá má jẹ́ kẹ́nikẹ́ni ó dì í lọ́wọ́ ẹ jẹ́ ká wo eré tó fẹ́ ṣe eré ó tún di yíyí bòrò ó di bòrò ó tún di bòlá ó tún yí Ọya o kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́ya gùndélé rá ràkúnmí lọ́ya gùndókè ìgbò ẹ̀sìn ọlọ́yẹ lọ́ya lọ́gùndé lè po la fi ń kolúpo pòpò bí ẹni ń kọya àjàǹpó tó rigi lọ́nà tọ̀yàn òpè ẹ wá gbàjẹ́ òde nínú ẹjẹ́ kó lóúnjẹ ó máa bóúnjẹ lọ nínú àwọn ọmọ Egungun Ọya lẹ tí ń wò yìí mo ti sọ pé kékeré lẹ́lẹ́sìn ìbílẹ̀ ló ti ń kọ́ ọmọ ẹ̀ lásọ̀ owó ńlá ni wọ́n fi ń dá àwọn aṣọ wọ̀nyí tẹ́ ń wò yìí torí olówó ní í ṣe égún kì í ṣòṣà tọmọ tálíkà ń sìn nínú àwọn ọmọ Ọya tó ti sọ̀rọ̀ lórí odó lẹ́ẹ̀kan wọn ò ṣàìtún sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. ọmọ ẹrú gbọ́jọ lówó lọ ọ̀fọ̀ ọmọkà ó ní bákàlẹ̀ wọ́wọ́ ibo ni wọ́n kéré sí ní làbùtà ọmọpá ìjíǹjì iná wọ̀rọ̀ ni ó mọ̀ mí mo jálejò lójú rẹ̀ mi tiẹ̀ bí ológun ọ̀kà lórí eégún ojú bá ní rẹ́ wọn ò dẹ́kun ẹni àṣẹ yìí déní wọ́pọ̀ ṣàṣeyàn nífẹ̀ẹ́ ní lẹ́yìn tá ò bá sílé ojú bá ní rẹ́ tajà tẹran nífẹ̀ẹ́ ní lójú ẹni oníṣìǹjára ọmọ kẹrùjọ kámọ iye wọn àfààfà táwọn olókùn ọ̀rọ̀ àfààfà táwọn olókùn tó sọ ìyá lérò akéwùkúyà akélókun ebi ni wọ́n ké roro ìyá máa jẹ òkú wọn níṣìǹjára arájú bàbá kú lámọ̀ lólókun ẹṣin ìgbà tí ń rọ́jú bàbá kú kọ́ báyìí màmọ̀ lólókun ara tèmi orí olókun lájì fà bọ́níyàn bá ń fún yàn lọ lóde ṣe bọ́lọ́kà bá ń roka nítọ̀ bàràmàjà bọ́níbàrà lé mi ò sè bọ́lá
baálé mi ò bá ti kú ebi tó dájú ni wọ́n ń dà para wọn olé olókùn lájìfà ẹ kìlọ̀ fún olókùn ẹṣin ìbàdàn kó má ṣe owó olókùn ẹṣin ìyọ́rẹ́lé àrọ́jù bọ́bá kú lámọ̀ lólókùn ẹṣin ìgbà àti ìrọ́jù bọ́bá kú kọ́ báyìí màmọ̀ lólókùn. káàbọ̀ oníṣìí ìjára ọmọ kẹrìjọ ká mọ iye wọn nínú àwọn ọmọ Egungun owó lanilà aṣogo òṣì òtàbàjà kó tí lọ lẹ́ẹ̀kẹ́ abọ́dún yẹmi tí wọ́n wá bẹ̀ àwọn gan òṣà yìí sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́. ó pẹ́ títí ojú àjọ máa pọ́n wọn ni ẹ̀yin lọ́mọ àgbàdo mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó bẹ lálẹ́ ọ̀yún tí kò ṣe kábàkábà tí kò ṣe káfòkáfò ìkọ́ ní kára dẹ̀dẹ̀dẹ̀ kára bí ọyún rẹ̀ létẹ́tẹ́ sí èyí tó ṣe kábàkábà ó níbi tó bá lọ èyí tó ní kára dẹ̀dẹ̀dẹ̀ kára bí ọyún rẹ̀ létẹ́tẹ́ sí ó níbi tó bá lọ èyí tó ní kára bí. bàbá àgbà Lutas Film and Record International aláṣẹ àti olùdarí iléeṣẹ́ náà ni àwọn Egungun tí wọ́n jẹ́ ọmọ owó lanilà aṣogo ni wọ́n ń kìlọ̀ lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n jókòó owó lani ẹ máa jẹ kùlú lẹ̀fọ́ ẹ jẹ́ agbádùn yín. kẹ̀kẹ́ ọmọ àrídẹ́wò ọmọ pàmùrù kó mú para ọ̀bàrà bìrí ẹlẹ́gbẹ̀rún àpótí yànmùyánmú ni wọ́n pa kẹ́yìn ní àtàlẹ́ èṣù àkọ́kọ́ ni mo bá tán mo bá ti bẹ̀ tán Lutas bàbá àgbà bàbá ń tọ́jú àbúrò rẹ̀ dáadáa bísí òòlù ti rí bó bísí òòlù ti rí bó oní kámẹ́rà lọ́dọ̀ wa dáadáa ni ti rí bó. ẹ ṣe ẹ kú ohun àwọn oníbàtà ni wọ́n ti ń lù fọyà lẹ́yìn tí Ọya ti dókèdè yìí tá a bá ń sọ̀rọ̀ nípa Ọya látòrí olóyè mọ̀rúfù tí wọ́n jẹ́ akọgun olóyè Macintosh nínú ọmọ Ọya ni wọ́n bákan náà ọba Samuel Ojúgbélẹ̀ ọba Ṣògùn onílògbò ti ìlú Ìlògbò nínú ọmọ Ọya ni wọ́n olóyè Lámìnà Ojúgbélẹ̀ Báṣọ̀run Ìgbò Atábátìbì nínú ọmọ Ọya ni wọ́n olóyè Wàdúdù Àjàní Dẹ̀yìndé akọgun tìlú Ọ̀tà nínú ọmọ Ọya ni wọ́n bákan náà ni olóyè Bọ́bagúnwà Bàlíngà àní gbàgbé olóyè Balógun Òrímáyàlé abayarun ọmọkùnrin Gàlèbálò abilé ọgbàgà wájú abilé ọgbàgà lẹ́yìn abilé gbogbo lóúnjẹ nínú ọmọ Ọya Ọ̀kàrà ní Ìlọjẹ ni wọ́n alájà ọrẹ aya Ọdẹmúyìwá ajami nínú ọmọ Ọya ni wọ́n ìyá wa Wàlíàt ìyá Bọ́sẹ̀ aya àánú Àgàràwú nínú àwọn ọmọ Ọya ni wọ́n ìyálájẹ aya Olòlò ọmọ Akọ́pọ̀ Àrẹ̀mú kọ́lọ̀nkódẹlẹ̀ fẹ́ èèyàn rẹ̀ ọmọ arógunmọ́lá ogun oníbùsọ̀lógún òkúta ló kápá ànájà arógunmọ́lá ọ̀kára bá ńlá bàbá wọn Ọ̀kàrà ní Ìlọjẹ nínú àwọn ọmọ Ọya ni wọ́n baálẹ̀ mọ́sán tìlú Ọ̀tà ńkọ́ baálẹ̀ ọmọ Ìyálóde nínú ọmọ Ọya ni wọ́n olóyè Ganiu Salami baálẹ̀ ti Ìsọ̀rọ̀ sí baálẹ̀ ọkọ̀ ìlú Ìṣó nínú ọmọ Ọya Ìkọ̀tún bákan náà ni Akeem Ojúbánirẹ́ Ọtímà nínú ọmọ Ọya náà làwọn náà ariwo ọlá ńkọ́ nínú ọmọ Ọya ni Ọya lẹ́tìrí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ báyìí nígbà tó dókèdè lẹ́yìn tó ti jó ẹ jẹ́ ká wo bèrè ṣe lọ ènì àdùn gbọ̀ngbọ̀n akànṣì eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ tí ì rí nǹkan kan o ẹ máa bá wa bọ̀. ẹ̀sùn mẹ́yìn ẹ jẹ́ kó ya ríbi ṣeré eré tí ọ̀sán kò jọ tàárọ̀ kùtùkùtù bí àṣà àwọn eléégún wá ní kùtùkùtù là ń mú kọ ọ̀dájí eré ní á ya ọmọ ẹlòmíì lẹ́nu eré Ọya tèmi á ya ọmọ ẹlòmíì lẹ́nu á ya ọmọ ẹlòmíì lẹ́nu Ọya máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn ò fẹ́ ni fọ́rọ̀ bí òṣòrí ẹni ẹ̀sùn mẹ́yìn ẹ jẹ́ kó yọ orí ibi ṣeré ṣé ẹ mọ̀ pé èní là ń mọ́dún wá sí pamọ́ là ń sun ọdún kọ́ ká tó tún ká lọ́dún kẹta míì ẹ jẹ́ kó yọ òṣèré eré wà lára ẹ̀ ẹ̀sùn mẹ́yìn àfitọ́mọba ṣe Ọya ni ó ń dára lónìrànràn báyìí. ẹgbẹ́ wa ni ẹni tó wà ní ọmọ ọmọ ní kẹ́kẹ́ kó yẹ. Ọya ni à ń wò tí ó tún bẹ̀rẹ̀ mọ́lẹ̀ burúburú yìí kí ló tún fẹ́ dá lára kí ni nǹkan tó ń yọ lábẹ́ aṣọ ẹ jẹ́ ká wò
Ọya di méjì. Mo ti sọ fún yín pé àrà kò ní tán lé alára láéláé. Ọya o má bẹ́gi lẹ́kùnlé mi mo mọ ibi tọ́ya ti ń bẹ́gi. Òpèrè lálà lọ́yàn, òpèrè ọwọ́ kan ẹ̀wà, òpèrè ọwọ́ kan ẹ̀gúsí, òpèrè ọwọ́ kan lásà. Ó ti tọ́ya jẹ lálé ń pe lálélu Ọya ògùdùgùdù aró bí ìlú àwọn Ìjẹ̀ṣà. Ìjọ tọ̀run yà á rẹ̀ lájàṣẹ́, gbogbo ẹ̀wù wọ́n ń ṣe wọ̀mí gbogbo aṣọ wọ́n ń ṣe sígbà oró mi. Àjìjì sọ̀rọ̀ ẹ̀yin gan bẹ́ẹ̀ ẹ̀ ṣe. Lẹ́yìn tí Ọya nílá tó ti ṣeré tán, ọmọ Ọya tí a mọ̀ sí Ọya Múyìwá òun ló gun ẹṣin táwọn bíríkìlà ń lò ló tún fẹ́ máa lọ iṣẹ́ lórí ẹ̀. Àrà rẹ o kékeré ni ẹlẹ́sìn ìbílẹ̀ ló ti ń kọ́mọ ẹ̀ lásọ̀. Ọya ló wà lókè yìí, ìyẹn Ọya Múyìwá Ọya kékeré ló ti ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọmọ Ògún aganbú àgbà kirikiji, ọmọ ọlọ́ta odò ọmọ àròdẹ̀dẹ̀ ọwọ́ mi ìgànmọ́dé àfìlẹ̀jà àfikó tún yọjú ẹ̀gbá àfipọ̀pọ̀dọ̀ yọjú gétu ọmọ bó ń lé òsùn apẹ́lẹ́kùlé ẹ̀ títí kì í ṣe bí ìtòlè bí ò bá dọ́kọ̀ ajá lè bó pẹ́ títí oorun àmọ́ mú ń lé lọ. Rárá àrà ó ní ohun tí kálukú máa ń ṣe nílùú ẹ̀, àmọ́ ti ìlú Ọ̀tà yìí eégún ni. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn eléégún tí mo bá ṣọ̀rẹ́ rí bó tiẹ̀ jẹ́ pé mi kì í ṣe léégún, wọ́n á máa ní eégún ni wọ́n ń ṣe níran tàwa ò tó ń poro bá bẹ́rù lẹ́sìn. Ọ̀rọ̀ ni àgbà ọ̀rọ̀, ìjìnlẹ̀ ọ̀rọ̀, ọ̀rọ̀ tó ti inú ọ̀rọ̀ wá tẹ̀mí gan sì máa ń dìmú lóòrèkóòrè tó wúlò fún mi lọ́jọ́ tèmi láti fi sọ̀rọ̀ nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ọya ló ń dára lókè yìí. Ọya ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tá a bá ń sọ̀rọ̀ nípa Ọya ti Ìkọ̀tún Ọ̀tà, àríwọ̀ ọ̀la ń kọ́ bàbá Àlàmú afúnjà má pọnmọ, òfa kànnàkànnà jágùn tèlè nínú ọmọ Ọya ni, bàrúkú gbàǹtàṣì nínú ọmọ Ọya ni. Bẹ́ẹ̀ làwọn èèyàn jankan àwọn èèyàn ńláńlá nígboro ìlú Ọ̀tà nínú ọmọ Ọya Ìkọ̀tún ni wọ́n. Ọya sì yí iṣẹ́ lọ́wọ́ o. Ara ǹjẹ́ bẹ́ẹ̀ èèyàn bá ń wo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó lè pé Ọya kékeré ní ìṣeré. Lórí ẹṣin ni Ọya kékeré ló ti di alábala yìí. Ọya Múyìwá káàbọ̀, ṣe dáadáa lóde. Ọya wẹnú ó mà kú ewu o. Ewu iná kì í pa àwòdì òkú ewu. Ọ̀kàrà ó mà kú ewu. Ewu iná kì í pa àwòdì òkú ewu. Ewu náà ò ní pa àwòdì o. Àkú ọdún, àkú ìyèdún, àṣèyí ṣàmọ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí. Lọ́dún là ń bá lọ́dún, lóṣù là ń bá lóṣù. Bọ́dún bá dùn àárò wọn àjọ̀dún ọdọọdún ni láǹṣogún. Ọya Múyìwá ni ó ti lọ síwájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tó ti kí wọn lẹ́yìn tó ti di alábala yìí. Ó ti ń padà lọ. Aláràn òrìrì òmù àrùn adélù nation Alhaji Láti Aláràn, àwọn gan ò fi Ọya Múyìwá sílẹ̀, wọ́n dúró tì gbágbágbá. Ó ti fẹ́ wojú Ṣàngó níbi tí àwọn èèyàn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ tí wọ́n ń dùn inú, tí wọ́n ń yọ̀, tí wọ́n ń fò fáyọ̀. Jagunjagun Ọya Ìkọ̀tún ló jáde yìí. Jagunjagun wọ̀lú, ẹ farabalẹ̀, ẹ ti lọ látẹ̀sí èwúlẹ̀ ń bọ̀. Ológun ti Ọya Ìkọ̀tún ni ó ti jáde báyìí tó wà níwájú gbogbo àwọn olóyè ọkùnrin ní ojú Ṣàngó tó ń kí wọn lọ́wọ́lọ́wọ́. Pentagon àbí Kangol la máa pè é, òun ni ó wà lórí jagunjagun ti Ọya Ìkọ̀tún. Ara mo ti sọ pé kò ní tán lé alára láéláé, ara ò ní tán. Ẹgẹrẹ ọmọ Ọ̀yẹ́ lẹ́jà ìwọ tó lára ẹgbàá tó ń lọ dúró láàrin wọn.
lẹ́yìn tí jagunjagun ti wọlé ẹkùn ni ó jáde yìí ẹkùn ti Ọya Ikotun Otta orí òkè ló ti jáde látòrí òkè téńté ó jáde látòjú Ṣàngó ẹ máa wò ó lókè. ẹkùn ó pẹran jẹ ó tún gan mọ́lé láti orí òkè kan dórí òkè míì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn ò fẹ́ ni fọ̀rọ̀ bí òṣòrí ẹni orí pẹ̀tẹ́ẹ̀sì ni ẹ̀ ń wò tí ẹkùn yìí tó ń gùn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí orí pẹ̀tẹ́ẹ̀sì ṣe é rí ẹ tún rí ara kò ní tán lé alára mo ti sọ ara tún ni ti Ọya Ikotun tí ó ń kásẹ̀ ọdún nílẹ̀ lénìí mo ti sọ fún yín pé ẹ̀ tí ì rí nǹkan kan eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni òun ló nà fẹ́lẹ́fẹ́lẹ́ sórí báńkòlì pẹ̀tẹ́ẹ̀sì yìí tí àwọn onílù tí wọ́n lu ìlú wọn ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n ń pè pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde ènìyàn ò fẹ́ ní fọ́rọ̀ bí òṣòrí ẹni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lòde ó dẹkùn ó pẹran jẹ ó dẹkùn ó pẹran jẹ ó dẹkùn ó pẹran jẹ ewé sọ̀rùn mi àyàn òkò jákọ lẹ́yìn bàtà kuyangan létí olómele àjò òjòkú ọmọ òwò tí ń jégún àjàyí ẹ̀gàn ní bàjẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ alọ́bọ̀ ń tẹ́lẹ́gbò elégbò mi ṣẹ̀ṣá elégbò kì í sun ẹ̀ṣá ẹ kúrò lọ́nà ẹ jẹ́ kí dán yóò ríbi ṣeré ẹ jẹ́ kó ríbi ṣeré àbò máa fò bọ́ọ̀lì látòkè pẹ̀tẹ́ẹ̀sì ògùn sí ohun táyà kì í dára lọ́tà ẹ jẹ́ àwọn ohun tó fẹ́ ṣe. bàbá ń sọ̀rọ̀ nípa Ọya mo ti ń sọ níbẹ̀rẹ̀ ètò yìí wípé àwọn èèyàn jankan-jankan rabatirabati ni wọ́n wà nínú ọmọ Ọya Ikotun ìyálòde ìlú Ọ̀tà nínú ọmọ Ọya Ikotun ni kọ́lọ́nkó délẹ̀ fèèyàn rè ẹkùn yìí ni ẹ̀ ń wò yìí ó tún napá ó ń nọsẹ̀ lórí pẹ̀tẹ́ẹ̀sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má forí ẹwà gbàgede ẹ̀sọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má forí ẹwà gbàgede. Tajudeen ni ọmọ níṣìn ìjára ọmọ Yátinúkẹ́ ẹ kú àdúrótì ẹ kú àṣeyẹ tèmi ilẹ̀ wọ́n gbé kiri kan ní ànàmú ń tọ́gà láyé àwọn baba ńlá wa ni wọ́n ti ń lò ó dàbí pé ó sì wà níbi tí wọ́n ti ń ṣọdún eégún yìí ẹ sì máa yá mi ń rú ẹ̀ ẹ sì máa fún mi ń rú ẹ̀ ẹ sì máa fún mi ń rú ẹ̀ bẹ́ẹ̀ bá wo àwọn èèyàn bí wọ́n ṣe pọ̀ tó kálukú ń jó wọ́n ń yọ̀ sọ́tún wọ́n ń yọ̀ sósì inú wọn ń dùn ayọ̀ wọn ń kún èrò pọ̀ bẹ́ẹ̀ ni ò síjà kò sì síta lọ́jọ́ eré tá a wí yìí ó ti ṣẹ̀bẹ̀ sí ìdìbò lóyè àmì ẹkùn ni ẹ̀ ń wò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn ẹkùn Ọya Ikotun Otta oníbejì ni wọ́n ó ti di pẹ́ǹtùká Ọya Ikotun ẹ kú ọdún eré tí ẹ fẹ́ wò yìí ni eré Elemele àgbàgbàrí Ògún abifìlà pọ̀ṣù mẹ́fà nílé aláró ò gbọ́dọ̀ rẹ ṣòkòtò gbọ́dọ̀ sọnù ọlọ́wọ́ aró bàbá ọ̀jẹ̀dìran eégún àdèyí ẹlẹ́wù wọ̀yíwọ̀yí egungun orápá ńlá mọ níwọ̀n bàtà abapá lagi lẹ́nu òrílù àyànkọ́ mọ léjìká náà yìí ó gbórí odólùfẹ́ gún ó gbórí odólùfẹ́ òòṣà orí ìtàgé lẹgbẹlẹ lù fún ládòkun wọn mọ ṣáṣáṣá bí ọ̀sọ́pọ́n
olómi ńlẹ́ fẹ̀jẹ̀wẹ̀dà kò bàjẹ́ mọ́ ojú tí wọ́n ọkọ̀ ṣubúladé arélà máa fi tó ṣe Ṣàngó ò ní pagi ìdùbúlẹ̀ egungun ayélogún òdìrí ọgbọ̀n ayé òní yé ni kídìrì ó má dé ni ọmọ ayé eré ọmọ alágbọ̀n àyíkú ọmọ alágbọ̀n àyílà ọmọ ayé gbiri kánú odò àbàtàtà oògùn pírímù lájà ṣìgìdì kan bẹ lájà Ṣàngó ńlé ayélogún ẹ má mùsà ń lórí gbogbo ẹnikẹ́ ẹgbẹ́ fún mi àyíkú etí ọ̀gán ọmọ orò nídìrè Elemele àgbàgbàrí Ògún ẹfẹ̀ gìràtì ẹfẹ̀ gìràtì Elemele bó lè lọ. tí a bá wo ìlú Ọ̀tà dáadáa tá a wò fínífíní tí eégún àwọn alágbádá tẹ̀ ń wò tí wọ́n ti ń ṣeré láti ẹ̀yìn wá nílùú Ọ̀tà tí wọ́n bá ti ń ṣeré láti ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún tó kọjá ọdún 2011 bí àwọn eégún onídán tí ẹ ti ń wò láti inú àwọn fọ́nrán tó ń jáde láti iléeṣẹ́ Lutas Film and Record International bẹ́ẹ̀ làwọn eégún ológun yìí wọ́n ń jáde torí wọ́n pọ̀ yanturu ikọ̀ pàtàkì nínú wọn ni Elemele àgbàgbàrí Ògún àwọn eégún ológun wọ́n pọ̀ Elemele náà kò fa ìṣàdúrà ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ká wo ìyàtọ̀ tó wà láàrin eégún ológun àti eégún onídán ó yá o. gbogbo ohun tó o bá sọ bẹ́ẹ̀ ni ó rí Elemele ni a ti gbọ́ ìwúre lẹ́nu ẹ̀ tí ògùnfọ̀ ẹ̀ áfísù ó rápá ńlá mọ níwọ̀n bàtà tí ó ń sọ ohun tó ń sọ fún àwọn èèyàn nínú àwọn ọmọ Elemele yìí ni a ti rí Àmínú Àdèyí ayélogún babalàtí Ọ̀tà bákan náà ni olórí Gbàǹkandèjì Kàmọ́rù Àdèyí ọmọ ayélogún ọmọ lábò mẹ́ṣin òbejì ẹṣin bíbejì wọn á yè ṣe èèyàn bejì wọn á yọrọ̀ ẹṣin àrùwá bẹ́ẹ̀ ta làwọn lé ọlá ibi wọ́n gbé ń jọba lérí ọba bẹ́ẹ̀ la rí ìṣẹ̀lẹ̀ arọ́gbọ́mùkọ ọmọ síbálowó ẹyọ dàda òlẹ̀jà ó ti láàbúrò tó gbójú lẹ́yìn tẹ́lẹ̀mẹlẹ̀ ti sọ ẹrù kalẹ̀ ẹ̀ rí i pé gọ̀gọ̀ gúgú lẹ́rù orí ẹ̀ ó ti sọ kalẹ̀ báyìí ó ti wá wà ní Kolombo àwọn tí wọ́n máa ń ru ẹrù lẹ́yìn ẹ̀ wọ́n ti bá a rù ú olóògbé ará ògbójò Bájídé ọmọ Bàdélé tètè òpèsè ọ̀gọ̀jọ́gọ̀rọ̀ ọmọ àlejò nínú àwọn ọmọ Egungun Elemele ni àwọn tí wọ́n máa ń ru ẹrù lẹ́yìn ẹ̀ ni ẹ̀ ń wò tí wọ́n bá gbẹ́rù ẹ̀ tó ń bọ̀ yìí Elemele àgbàgbàrí Ògún Jímọ̀ ayélogún nínú ọmọ Elemele ni ẹfẹ̀ gìràtì Elemele kó lè lọ ayélogún ọmọ ọ̀dìrí ọgbọ̀n bàbá ń sọ̀rọ̀ nípa Elemele yìí gbogbo ọmọ ayélogún pátápátá nínú ọmọ Elemele ní gbogbo wọn Elemele ṣe pẹ̀lẹ́ ohun tó mú wa mú àwọn egungun wọ̀nyí wá ní kẹ́ ẹ lè mọ̀ wípé yàtọ̀ sí àwọn egungun onídán tí wọ́n ń ṣeré nílùú Ọ̀tà àwọn egungun olóògùn lóríṣiríṣi tí a mọ̀ sí egungun wáriwò àwọn gbọ́ ògbẹ́yìn nínú eré eégún tí ó ń ṣẹlẹ̀ lọ́tà nínú àwọn eégún wọ̀nyí tá a bá rí Elemele a mú adínimọ́dò ó di bàbá wọn mọ́lé epo ọlọ́mọgbọ́mọpọ̀n alágọ̀ oògùn àtàwọn eégún jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ tí wọ́n ń jáde ní ọdún eégún tó ń ṣẹlẹ̀ nílùú Ọ̀tà Elemele ni ó tún ti gba ẹrù ẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n máa kọrin oníṣìnjára ẹ jẹ́ kí Elemele orí bi jó orí kọ́bọ́dì àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Elemele nìyẹn tí wọ́n kó gbogbo apó ọfà
ọ̀run àtàwọn oògùn lóríṣiríṣi tí Elemele ń lò tí wọ́n kò dání. Bí Elemele bá jáde báyìí wọ́n á máa kọrin. Ẹ máa fojú dé Elemele o, ẹ máa fojú dé Elemele o, máa wọ bàtà pàdé mi, máa dé fìlà pàdé mi, ẹ máa fojú dé Elemele o. Oníbẹ̀bẹ̀ ò máa sọ pé títí là ń tùlù kìlú rọ̀. Àdúrà ni àwọn eégún olóògùn báyìí ni wọ́n máa ń ṣe tí wọ́n bá ń ṣọdún eégún lọ́wọ́. Àdúrà ni ó ń ṣe nígbà tó dé ìṣọ́lẹ̀ kan níbi tí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tí wọ́n máa ń jókòó sí ni ó dé báyìí. Nínú àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin aláràn òrírí obìnrin tí ó ń kí eégún náà káàbọ̀, Elemele ni ó ń wọ ìṣọ́lẹ̀ kan báyìí níbi tí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ níbi tá a ti rí ìyá àgàn òbí dúdú gbogbo ọmọ ló fi bí pupa. Bákan náà ni òpélà kànlú ọmọ dàbí olúwo àgbà oyè lẹ́yọ̀, àpínniláàrí pẹ̀kún awo àgbà oyè lẹ́yọ̀, ọlọ́hàn ẹ̀gẹ́ ibi omi wọn jọ ti lọ. Eégún náà ó ń ṣàdúrà ó ń wúre ní ojú irúnmọlẹ̀ tó wà ní ìṣọ́lẹ̀ kan. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ. Àṣẹ bẹ́ẹ̀ àwíṣẹ ti fá àfọ̀ṣẹ tọ̀rúnmìlà ọ̀rọ̀ tí kò ló bá bá lọ sọlẹ̀ ń gbọ́. Àwílòkọ kì í pọkọ àwílòdò ò ní podò ẹnu papọ̀ ò ní pàdàrọ̀ kárúbọ síta ò ní pàtà àpéjọ ọbọ ò ní pèsè ọ̀dàrà. Elemele lẹ́yìn tó ti wúre ní ojú òòṣà tó wà ní ilé àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ó ti jókòó báyìí. Ọ̀rọ̀ tí Elemele bá ń sọ ó ní àwọn tó ń yé àmọ́ ògbufọ ẹ̀ ló máa sọ fáwọn tó kù tí wọ́n wà ń bẹ̀. Lẹ́yìn tó ti wúre fún àwọn olóyè lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo ọmọ ẹ̀rí wọ pátá ó ti bọ́ ọ̀ta láti ilé àwọn ìyá àgbà ọ̀jẹ̀ báyìí, ìyẹn tá a mọ̀ sí ìṣọ́lẹ̀kọ̀. Elemele àgbààgbà rí ògún abirùngbọ̀n pọ̀ṣù mẹ́fà ní aláró ò gbọ́dọ̀ rẹ irùngbọ̀n gbọ́dọ̀ sọnù ọlọ́wọ́ aró bàbá ọ̀jẹ̀ dìran ó dìran ìran yìí lẹ́yìn tó dé gbàlẹ̀ àdèyí ẹlẹ́wù wọ̀yí ó ti kú òun gbàlẹ̀ ó di ilé ọlọ́pọ̀dà mọ́ ńlá ọmọ ẹranko yáyò ilẹ̀kùn àjíkọ̀ òdì ojoojúmọ́ ló dì ń kàn mí bí ẹni àgbà lóbìnrin àwọ̀lé ọmọ ṣọ̀run ẹ̀yọ̀ gbádé ṣeré ọmọọba gbádé gẹṣin ọ̀yọ́ ládé wàá ò tún fowó ládé mọ́ ají ṣe bí ọ̀yọ́ là á rí ọ̀yọ́ ò ní ṣe bí babẹ nìkan kan ọ̀yọ́ láti gbòòrò ọmọ òde àtìbà. Ilé ọlọ́pọ̀dà ni Elemele ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. B'Elemele ṣe wà bẹ́ẹ̀ ló lọ́mọ tọmọ ẹ̀ náà tó sì máa ń tẹ̀lé. Ó ti kúrò ní ilé ọlọ́pọ̀dà ó wà ní ilé Fátúsì ọlọ́pọ̀dà tàná nílé ọmọ ẹ̀ tó jẹ́ aya ọlọ́pọ̀dà tó ń ṣe àdúrà fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá wo eégún Elemele yìí àgbà eégún ni eégún láéláé ni. Bá a bá tún wò ó adínimọ́dò ó di bàbá wọn mọ́lé àgbà eégún láéláé ni. Bàbá wo àwọn eégún jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ ó dé o ìlú làrí bàbá àbèjì àgbà eégún láéláé ni. Ọlọ́mọgbọ́mọkàn eégún láéláé ni. Epo ìdìrè eégún láéláé ni. Epo bàbá òsì ọmọ Kẹ́hìndé ìkà tó wọ ọmọ ọlọ́mọkọ̀rọ̀ eégún láéláé ni. Àrólé ìkòkò tí ń ṣòro bí agbọ́n àwọn eégún àgbà ni. Alága Ògùn tó jẹ́ eégún amúlégbélé ẹ̀gẹ́ Akíntọ́lá olóde òkúta bòkè díẹ̀ ṣoògùn eégún láéláé ni. Ká tó máa wá kàwọn eégún míì ayémojúbà eégún olóbì òrí eégún láéláé ni. Ìdẹ̀yìndẹ́yìn làwọn tó kù dé tí wọ́n bá wọn lẹ́nu ẹ̀. Gbogbo yín la kí pápátá gbogbo eégún olóògùn tìlú Ọ̀tà ẹ ṣe púpọ̀ ọdún ẹ̀ ní fọdún ṣàṣemọ́. Elemele lẹ́sìn ń wérí ẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká máa gbádùn eré ẹ̀. Ẹrù ọmọ Egungun Elemele ni àwọn tí wọ́n rù lẹ́yìn yìí.
Elemele ni ó ń ṣàdúrà fún nínú àwọn ọmọ ẹ̀ tó ń lọ kí, torí tí wọ́n bá jáde báyìí lẹ́yìn ìwúre wọ́n á máa ṣàdúrà káàkiri gbogbo ilé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ tó jẹ́ tiwọn. orí kan bọ́dì ẹ̀kú àdúrótì ọmọ àríyáyọ̀ àríbàbà kẹ́ra ọjọ́ eré tiyín náà ń bọ̀ àbá ògbò aláyọ̀. Elemele máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àwọn ìyàwó Elemele ni ẹ̀ ń wò yìí, nínú wọn la ti rí aya Kàbírù Elemele bàbá Ṣubúọlá apènà tó ní lédì tó dòṣùgbò, ọmọ alómilásẹ́ ọmọ òdógun dámọ̀ràn tẹ̀, àgbọ̀nrín gbóhùn ẹkùn ó ba burúburú, nínú àwọn pàtàkì àgbà nínú àwọn eégún olóògùn tó wà nílùú Ọ̀tà ni, tí wọ́n ti ń jáde láéláé. Kò ní bàjẹ́, torí kò bàjẹ́ lórí Olúgbọ́n, kò bàjẹ́ lórí Àrẹsà, kò ní bàjẹ́ lórí gbogbo yín. A máa ṣe púpọ̀ ọdún, àní fọdún yìí àní fi ṣàṣemọ, a máa ṣe légbà. fọ́nrán tí ẹ fẹ́ wò yìí òun ló ọdún Egungun Wọ̀wọ̀ tí a ṣe ní ìlú Ọ̀tà. Egungun Wọ̀wọ̀ jẹ́ egungun ìyá àgbọn tilétoko ìlú Ọ̀tà. Egungun náà sì jẹ́ egungun tó jẹ́ pé kò ṣeé fi ọwọ́ rọ́dà sí ẹ̀yìn ní ìlú Ọ̀tà. Bí a bá wo ibi tí Egungun Wọ̀wọ̀ wà, ó lọ ṣe ìjúbà ní ojú alálẹ̀ ti oríta ìyá ìjà Mìdó ní ìkọ̀ ti òsì mẹ́ta. Ibẹ̀ ni Egungun Wọ̀wọ̀ wà. Egungun Wọ̀wọ̀ òun ni ẹ̀ ń wò tí ó ń lọ. Ìdí Ògún Èṣì èyí tí ó wà ní oríta àti máa lọ sí ọ̀nà ìlú Ìtèlè, òun ni ẹ̀ ń wo Egungun Wọ̀wọ̀ níbẹ̀. Ó lọ kọsẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe náà ni ó ń ṣe yẹn. Ẹ wò ó, Egungun Wọ̀wọ̀ ó ní kí atọ́kù rẹ̀ kí ó fi epo sílẹ̀, àmọ́ ohun tó fẹ́ ṣe. Egungun Wọ̀wọ̀ òun lẹ̀ ń wò tí ó ń ta àpá tí ó ń ta ẹsẹ̀ yẹn. Egungun Wọ̀wọ̀ lẹ́ ń wò yẹn. Egungun Wọ̀wọ̀ egungun ńlá ni. Ẹ jẹ́ ká wò ó kí ló fẹ́ ṣe. Àrà ń bẹ ní ìlú Ọ̀tà, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú Ọ̀tà ni mẹ́kà egúngún, tó jẹ́ pé wọ́n wá wò ó láti ìlú Ìbàdàn, Èkó, láti ìlú òkèrè pàápàá tí kìí ṣe Nàìjíríà ni wọ́n wá wo ọdún egúngún ní ìlú Ọ̀tà. Bí a bá wo Egungun Wọ̀wọ̀, ṣe bẹ́ẹ̀ rí i pé ó jókòó tí kò fi nǹkan kan lé ìdí rárá. Awọ̀ ló má bèrè ìpèkù, òun ni wọ́n pe Wọ̀wọ̀. Egungun Wọ̀wọ̀ òun ni wọ́n kì ní oríkì alápẹ́tẹ́ iná, alápò olùkúlùkù, alábọ̀nbọ̀n oògùn. Òun ni wọ́n ń pè bẹ́ẹ̀. Egungun ìyá àgbọn tilétoko ìlú Ọ̀tà, gẹ́gẹ́ bí a ṣe mọ ìyá àgbọn gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ oyè pàtàkì láti ìlú Ọ̀yọ́. Agbára wà lọ́wọ́ ìyá àgbọn gẹ́gẹ́ bí obìnrin. Agbára náà ni Egungun yìí ń lò. Bí ẹ ṣe ń wo yẹn, Wọ̀wọ̀ òun lẹ̀ ń wò tó ń lọ yẹn. Wọ̀wọ̀ ó tún ti ní kí wọ́n ta epo sílẹ̀. Ó wà ní ojú òré ti ìlú Ọ̀tà. Òun lẹ tún wò yẹn, àtúmọ̀ ohun tó tún fẹ́ ṣe níbẹ̀ o. ṣé bí ẹ rí i pé Egungun Wọ̀wọ̀ ó fi ọ̀pá ọwọ́ rẹ̀ júbà ní ilẹ̀ ẹlẹ̀ kí ó tó jókòó. Egungun Wọ̀wọ̀ ó tuntun jókòó ní òfurufú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ẹ wò ó jókòó, ó na apá, ó na ẹsẹ̀. Egungun ńlá ni tí wọn ò gbọdọ̀ fi ọwọ́ pa idà rẹ̀ lójú. Ẹ wò ó, ẹ wo gbogbo rẹ̀ bó ṣe rí. Egungun ńlá ni Egungun Wọ̀wọ̀. Egungun ìyá àgbọn ti létoko ìlú Ọ̀tà. Wọ́n ní ìgbín kakaka, ẹ̀bìtì kakaka, ẹ̀bìtì tí ò bá gbójú kò lè pàgbín. Pátákó ẹ̀fọ̀n kakaka ní tajá lẹ́nu. Àwọn ọmọ Wọ̀wọ̀ tí wọ́n jẹ́ obìnrin àti ọkùnrin, àwọn ni wọ́n ń fẹsẹ̀ rajó lẹ́yìn Wọ̀wọ̀ yẹn. Atọ́kù Wọ̀wọ̀ òun ni ẹ̀ ń wò ní ẹ̀gbẹ́ rẹ̀ yẹn. Ṣé bí ẹ rí Wọ̀wọ̀ bó ṣe ń lọ tí ń bọ̀? Ẹ kú ọdún, ẹ kú ìyèdún, àṣẹ púpọ̀ rẹ̀. Egungun Wọ̀wọ̀ òun ni ẹ̀ ń wò ní ojú Omùóré ni wọ́n ń pè bẹ̀.
àmọ́ ní òde òní a ti ń pebẹ̀ ní ojú òore ó ń kọsẹ̀ ní ìdí Ògún Orúba ibẹ̀ ni ó ti ń kọ ẹsẹ̀ yẹn Egungun Wọ̀wọ̀ ó gbọ́dọ̀ júbà tí ekòló bá ti júbà ilẹ̀ yìí ò lanu ó ń ta epo sí ilẹ̀ ẹlẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yìí pé iṣẹ́ tí epo ń ṣe kì í ṣe iṣẹ́ kékeré ní ìgbà ìwáṣẹ̀ epo yìí òun ni wọ́n fi ń rí ìrọ́jú àwọn àlùjọ̀nù òun ni wọ́n fi ń rí ìrọ́jú gbogbo àwọn nǹkan abàmì Egungun Wọ̀wọ̀ ó jẹ́ eégún alágbára ní ìlú Ọ̀tà tí wọn kò gbọdọ̀ fi ọwọ́ pa idà rẹ̀ lójú Egungun ìyá àgbọn ti létoko ìlú Ọ̀tà ni òun ni ẹ̀ ń wò tó lọ kọsẹ̀ ní ojú òmùrè ní ìdí Ògún Orúba òun lẹ̀ ń wò yẹn ó ti kò ní ojú Ògún yẹn ó sì ti ń bọ̀ ibi tí à ń wò yìí ibẹ̀ ni à ń pè ní ìgbàlẹ̀ Egungun ti ìlú Ọ̀tà ẹ rí i pé ilé àgbékà olókè kan ni pẹ̀tẹ́ẹ̀sì ní ìgbàlẹ̀ Egungun ti ìlú Ọ̀tà a rí i pé Egungun Wọ̀wọ̀ ó tún ti dé ìdí igi kan igi yìí kì í ṣe igi lásán ibẹ̀ ni à ń pè ní ojú ẹlẹ́igba tìlú Ọ̀tà ibẹ̀ ni Wọ̀wọ̀ ti lọ kọsẹ̀ yẹn òun lẹ̀ ń wò tó tún ta epo sí ilẹ̀ ẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe é Egungun Wọ̀wọ̀ wàá lọ rí wàá bọ̀ rí ẹni bá pé kó o má bọ̀ lónìí délé bá àlọ́bọ̀ ní ti elégbò wọ́n ní elégbò kan kì í sun ẹ̀sà. Egungun Wọ̀wọ̀ òun ni ẹ tún wò tí ó ń tàpá tó ń ta gbogbo rẹ̀ òun ló ń jó tí ó yí òbírípo ó ń jó lọ wájú bẹ́ẹ̀ ni ó sì tún ń jó lọ sí ẹ̀yìn tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì ń gbá kuruku tí wọ́n ń tẹ̀lé Egungun Wọ̀wọ̀ òun lẹ̀ ń wò yẹn. Egungun Wọ̀wọ̀ òun lẹ̀ tún wò ní ibi igbó kékeré yìí igbó tí à ń wò yìí ibẹ̀ ni wọ́n ń pè ní ojú ìdínàbí ti ìlú Ọ̀tà gẹ́gẹ́ bí a ṣe ń wo igbó kékeré yìí kì í ṣe igbó lásán Egungun Wọ̀wọ̀ ti wọ ibẹ̀ egungun ńlá ni kì í ṣe gbogbo egungun olóògùn ni ó ní agbára láti lè wọ ibi tí egungun yìí wọ̀ yìí àmọ́ gẹ́gẹ́ bí àrídájú gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ egun olóògùn tó dára rẹ̀ lójú wípé òun tó gbangba sùn nínú ọyẹ́ ó wọlé ó lọ bá àwọn tí ó ní ilé ayé ó lọ bá àwọn àgbàlagbà ó lọ bá wọn sọ̀rọ̀ wípé kí òun lè lọ rí kí òun lè bọ ire bí Egungun Wọ̀wọ̀ bó ṣe wà ní ojú dínà bí yẹn ẹ ń wò ó egungun ńlá mà ní egungun alágbára bọ̀ọ̀bọ̀ fi ọgbọ̀n alápẹ̀tẹ̀ iná alápò olúkúlùkù alábọ̀nbọ̀n oògùn Egungun Wọ̀wọ̀ òun lẹ̀ ń wò yẹn yóò ṣàdúrà fún ọmọdé yóò ṣàdúrà fún àgbàlagbà yóò ṣàdúrà fún olórí ìlú tó jẹ́ kábíyèsí ọlọ́ta ti ìlú Ọ̀tà àti gbogbo àwọn ìsọ̀gbè tí wọ́n sọ̀gbè yí ọba ìlú ká Egungun Wọ̀wọ̀ gẹ́gẹ́ bí ó ṣe fi ẹ̀yìn rìn wọlé náà ló tún fi ẹ̀yìn rìn padà síta. ẹ rí i pé àwọn atọ́kù rẹ̀ wọ́n fi ọ̀pá gbé koríko kúrò ní ojú ọ̀nà egungun ńlá ni. Ibi tí ẹ̀ ń wo Wọ̀wọ̀ tí ó tún lọ kọsẹ̀ yẹn ibẹ̀ ni iwájú ilé ọba ó lọ júbà ó sì lọ kọsẹ̀ ní ojú òrìṣà ní ìdí igi oṣè tí ó wà níbẹ̀. Ibi tí a ti ń wo Wọ̀wọ̀ yìí ilé ibi tí Wọ̀wọ̀ ti ń jáde gan tí wọ́n ń pè ní ilé ìyá àgbọn ti létoko ìlú Ọ̀tà gẹ́gẹ́ bí ojú ògùn tó gbọ́dọ̀ kọsẹ̀ níbẹ̀ ibẹ̀ lẹ ti ń wo Wọ̀wọ̀ yìí ó ń ṣe àdúrà níbẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. ìyá àgbọn àwọn ni ẹ̀ ń wò ní ẹ̀yìn tí wọn kò wọ ẹ̀wù kankan yẹn ọkàn ìyá àgbọn balẹ̀ wípé Egungun òun bọ̀dọ̀ ní òwúrọ̀ kùtùkùtù ó lọ rin ó sì bọ̀ wálé inú ìyá àgbọn ń dùn ìyá àgbọn fi ẹ̀hónú rẹ̀ hàn gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ egungun rẹ̀ tó lọ rí tó bọ̀ rí ẹ máa bá wa bọ̀ ẹ tún wo eléyìí egungun yìí tún ti yíra padà ó tún ti gbé aṣọ míì Egungun Wọ̀wọ̀ náà lẹ tún wò
tí wọ́n tún fi iná lé káàkiri yìí atọ́kùn rẹ̀ ti gbé iná dání iná lẹ̀ ń wò tó ń jó gírígírí yìí egungun yìí egungun ńlá ni o eléyìí lágbára eléyìí le jù egungun wọ̀wọ̀ ó lọ rí ó sì bọ́ rí ẹni bá pé kó o má bọ̀ òun lò ní délé bá àṣọdúnmọdún àṣoròmọrò egungun wọ̀wọ̀ òun lẹ̀ ń wò tí wọ́n gbéná sí lára yìí tí wọ́n ń kiná sí lára agbára pọ̀ jù ẹ wò egungun wọ̀wọ̀ tó ń jó ní inú iná alọ́bọ̀ àṣe ìṣètúnṣe ẹ ti ṣe yìí ẹ tún ṣe òmíràn àṣe ìṣètúnṣe egungun wọ̀wọ̀ òun lẹ̀ ń wò tó tún jó ní iwájú àwọn ọmọlé àti ìyàwó ilé yìí ẹ̀ ń wo egungun wọ̀wọ̀ bó ṣe ń dábìrà egungun wọ̀wọ̀ egungun alágbára ni egungun yìí tún ní kí wọ́n tún gbé iná yìí wá kí wọ́n tún gbé sí òun lára ẹ wo atọ́kùn rẹ̀ bó ṣe ń gbé iná sí egungun yìí lára egungun wọ̀wọ̀ egungun ìyá gan egungun ọba egungun àbẹ̀bí agbólẹ̀dún ọ̀tà egungun wọ̀wọ̀ òun lẹ̀ wò tí wọ́n ń gbéná sí i lára yẹn wàá lọ rí wàá bọ̀ ire ẹni bá pé kó o má bọ̀ lónìí délé bá. egungun wọ̀wọ̀ ó tún ti paradà bí ọ̀gá wọ́n ní àwọn oníbàtà tí wọ́n bá gbé bàtà kọ́rùn wọ́n á ní ìgbà yìí lè gúngún tún ti ìgbàlẹ̀ dé ẹ wò ó tún ti paradà bí ọ̀gá atọ́kù rẹ̀ ni wọ́n fún ọtí sí i lára yìí ẹ wo aṣọ tí ó tún gbé wọ̀ ṣe rí i pé ó yàtọ̀ sí èyí tí ó ti gbé wọ̀ ní àti ẹ̀kan egungun wọ̀wọ̀ òun lẹ̀ ń wò tó tún jáde yẹn. ẹ rí i wípé ẹ ń wo àwọn ìsọ̀gbìn lọ́tún ìsọ̀gbìn lósì ẹ ń wo MC Olúọmọ òun náà wà níbẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọmọ agboolé egungun wọ̀wọ̀ bẹ́ẹ̀ ni olóyè aṣíwájú tí a mọ̀ sí sáúlà ti ìlú ọ̀tà òun náà wà níbẹ̀ aṣíwájú ọ̀jẹ̀ ti létoko ìlú ọ̀tà lẹ́hún wò yẹn bẹ́ẹ̀ ni bàbá wa ìṣíà ọmọ ẹkú ọ̀sẹ̀ àwọn náà wà níbẹ̀ ìyẹ̀rú ọ̀kín ọlọ́fàmọ́jọ ọ̀làlọ́mí ọmọ abíṣújó kan egungun yìí ó tún ti gba abọ́ funfun ni ẹ̀ ń wò ní lọ́wọ́ egungun yìí gẹ́gẹ́ bó ṣe ń fi hàn gbogbo àwọn ènìyàn ó ti gbé sí orí fún ọ̀dọ́mọkùnrin kan ara wo ni egungun yìí tún fẹ́ dá níbẹ̀ ẹ jẹ́ ká wo itú tó tún fẹ́ pa ẹ jẹ́ ká wo àrà tó tún fẹ́ dá. a rí i pé atọ́kùn egungun yìí ó ń bu epo sí inú àwọn aṣọ pélébé ní ilẹ̀ẹ́lẹ̀ wọ́n ti fi iná sí i iná náà sì ti ń jó wọ́n fẹ́ sun àwọn aṣọ pélébé tí a mọ̀ sí handkerchief wọ́n fẹ́ sun ni àmọ́ àrà tí wọ́n fẹ́ fi èyí dá ẹ jẹ́ kí a fi ojúlẹ̀ kí a sì fi ara balẹ̀ kí a lè mọ ibi tí egungun yìí fẹ́ bá gbogbo idán rẹ̀ dé. egungun yìí tún ti gba nǹkan àṣẹ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ agboolé egungun náà àṣìṣì olórí òun ni ẹ̀ ń wò tí ó wọ aṣọ pélébé tí ó sì gbé ọ̀pá egungun náà dání gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọmọ agboolé ibẹ̀ ló lẹ́tọ̀ọ́ láti lè gbé dání egungun yẹn ni ẹ̀ ń wò tí ó ń fi nǹkan kankan lẹ̀
tó sì ń fi kan abọ́ yẹn níbi tí wọ́n ti sun ankaṣífì ẹ̀ẹ̀mẹ́ta lẹ́rí tí ó fi kíní yẹn kanlẹ̀ tó sì fi kan abọ́ yìí. Egungun náà ti ń padà gun òkè o àmọ́ àrà tí ó fẹ́ dá. ẹ rí wípé olóyè aṣíwájú ọ̀jẹ̀ tilétoko ti ìlú Ọ̀tà olóyè Akin Aṣíwájú ọmọ ìyá àgọ́ ni òun náà àrà lélẹ́yìí àwọn olóyìnbó ń pè ní mírèkù. ẹ wò ó ìṣẹ̀ṣe òun ní àgbà ohun tí a bá òun ni wọ́n ń ṣe yìí. ankaṣífì tí wọ́n sun òun ni Egungun yìí mà tó yọ nínú abọ́ yìí tí ó sì jẹ́ pé tuntun ni. ẹ wò bí wọ́n ṣe ń nawọ́ tí wọ́n fẹ́ gba áǹkì yìí bẹ́ẹ̀ ni atọ́kù ló ń lé wọn. wọ́n ti mọ iṣẹ́ tí kinní yìí ń ṣe ni o. ǹjẹ́ mi ò ní rìn mọ́ atọ́kù Egungun yìí kí ó lè bá èmi náà gba ẹyọ kan kémi náà lè máa rí lò torí ọjọ́ iwájú. Egungun yìí ti bọ́lẹ̀ ní orí ṣíà ó ti gbé páànù yìí ó ti gbé wọ ọ̀dọ̀ àwọn àgbàlagbà. a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa yóò ṣe púpọ̀ rẹ̀. àìjí máa rántí ó ní òdì máyégún lórúkọ tí a ń pè fá òdì mú àgún lórúkọ tí a ń pè bẹ̀rẹ̀ ó ní làwọn gbé bọ́ àyàrá òun gbé oṣù ilé wọn gbé láti ògún mọ́ ó ń dọ̀kẹ́ níbitì ẹni ọbìnrin máa ń báyìí àjẹ́ ilé wọn gbé láti ògún mọ́ ó ń dọ̀kẹ́ níbitì ẹni ọbìnrin máa ń báyìí ìwọ jáwé olúgbà yìí ó jáwé olúgbọ̀lá ó gbọ́lá ilé ó gbọ́lá òǹkó. ó ní bo ní kó fàpọ̀ wá rọ̀ sí wọ́n ní kó fàpọ̀ wá rọ̀ sórí ìkìrókò ẹlẹ́ka mẹ́rìndínlógún ojú ọ̀fà kò wá rọ̀ sí ó tún dáadáa ó dákin ó dáadáa ó dákin ó lọ bá wọn yá mi òṣòògùn ó ní kò ní kó fà kò wá rọ̀ sí wọ́n ní kó fà kò wá rọ̀ sórí igi òṣè ẹlẹ́ka mẹ́rìndínlógún ojú ọ̀fà kò wá rọ̀ sí ó tún dáadáa